sẹ́rí ìwọ tó ń wá tó fẹ́ máa de ọkùnrin àtobìnrin papọ̀ yẹn má ṣe yẹn, torí gbogbo àwọn tí mo ti bá ṣiṣẹ́ yẹn in fact iṣẹ́ yẹn ṣe kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ má ṣe yìí hùn. Lọ wá ewé ahùn, ewé ahùn nìkan bá mi gún mọ́ ọṣẹ dúdú. Ọ wá lọ wá gíláàsì tí wọn ò tí wò rí, gíláàsì tí mo ní pupa létí tí ń bọ́ pè mí fún question wèrè mi ní gbé kọ̀ rẹ̀, mi ní gbé e torí mo ti da yín mọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní fún mi lówó yẹn mo ti dá kọ̀ yín mọ́, mi ní gbé e torí òmò ò jẹ́ ń gbádùn ara mi ní gbé e. Ewé ahùn yẹn ẹ gùn tí ó kùnà dáadáa, ọkùnrin lè lò, obìnrin lè lò, olólùfẹ́ rẹ tó ti sá lọ́hùn dára mú ewé ahùn yìí tó bá ti gún kó wá kó o sí ojú gíláàsì. Ọ wá mọ bùwẹ̀ láàárọ̀ wípé tèmi ni kó mọ ohun ewé ahùn ló ní kí tèmi ó mọ wu lágbájá ọmọ lágbájá látèní lọ, torí bọ́mọdé bá wo jígí á rẹ́rìn, bágbàlagbà bá wo jígí á bú sẹ́rìn. Tèmi ni kó mọ wu lágbájá ọmọ lágbájá látèní yìí lọ, látèní lọ kó má ru ọ̀rọ̀ ẹlòmíì, ọ̀rọ̀ tèmi ni kó mọ rò. Ó wá mọ fọṣẹ yẹn, tèmi ni kó mọ tahùn ló ní kí tèmi ó mọ wu lágbájá ọmọ lágbájá lénìí, bẹ́ẹ̀ ni látèní lọ ọ̀rọ̀ mi ni kó mọ rò. Ọmọ ṣe bẹ́ẹ̀ bọ́ bá béèrè question rádaràda lọ́wọ́ mi tí èdè pọ̀ fẹ́ fún mi lówó, èpè ní ìṣẹ̀lẹ̀ lọ́dàn o. Bẹ́ẹ̀ ni àwọn wèrè kan sọ wípé eléri burúkú, ṣé wọn mọ̀ wípé oògùn méjì oògùn mẹ́ta mẹ́rin òun gan làgbá kó oògùn jù ni, òun kọ́ lóògùn tó ya wèrè jù. Oògùn tó ṣe wípé oògùn tó confirm ojú méjì mẹ́ta mẹ́rin lọ tógùn bá ti pọ̀. Eléri burúkú kan tó bá mi sọ̀rọ̀ tó ní ṣáwọn oògùn kéékèèké tó ń fi lẹ́lẹ́ yẹn lògùn, ẹ ti mọ̀ pé àwọn limit of progress nìyẹn, ayé wọn ti ta, eré wọn ti burú. Bẹ́ẹ̀ ni ṣé eléyìí ó lò sí ó fẹ́ fi mí káàsì kúùsì nù ọ́, kúùsì ó fẹ́ fi mí káàsì kúùsì nù, eléri burúkú kí lè reply rẹ̀ ó lò sí. Ó di olè mélòó tó jà nù lé babalábàbà rẹ̀, ó di olè mélòó tó jà nílùú rẹ̀ tó lórí burúkú ti mú wọn. Bó mú lè léni bó mú lọ́la, àwọn ẹ̀gbọ́n mi ó fẹ́ ṣe léṣe, àwọn bùrọ̀dá mi tán bá sì káyàn mọ́lé tógun ni wọ́n bá yín ọ ní ọrùn, wọ́n bá yín ọ lọ́rùn tọ́rùn rẹ̀ yí ká, wọ́n dá ẹ́síìdì lé ọ lórí, bá ẹ́síìdì ò ràn, wọ́n mú akọ òkúta wọ́n san mọ́ ọ ní agbárí. Kò sí nǹkan tí ò pè sí wọn lọ́wọ́, ìkan tó lè fi escape wọn lé wọn lórí òun ni kó lu àfẹ́rì. Wàláì máa fóògùn àfẹ́rì lẹ̀, àfẹ́rì tó yanrantí dáadáa máa fi lẹ́lẹ̀. Kò sí sáwọn tí ń fi lẹ́lẹ̀ fún àwọn ọlọ́pàá ni, torí mo fẹ́ràn ọlọ́pàá, mo fẹ́ràn wọn. Ìwọ tó bá ti ṣe ọlọ́pàá ó ti ṣe àgbákò, eré ẹ̀ ti burú for life. Bẹ́ẹ̀ ni tó bá ti ṣe ọlọ́pàá eré ẹ̀ ti burú for life. Wọ́n rán ọ lọ sí oko bí tó fẹ́ dé, gbogbo ogun tó lọ níhùn ìwọ tó bá ṣẹ̀ wọ́n eré ẹ̀ ti burú. Ọmọdé wọn ò ṣeéṣẹ́, àgbàlagbà wọn ò ṣeéṣẹ́, wọ́n ṣẹ̀ wọ́n ni tí wọ́n nìyẹn. Àwọn ọlọ́pàá mo lè fún ní ìdíṣẹ́hùn torí bá fi lẹ́lẹ̀ àtẹlérí ibú àtẹlérí ire ni wọ́n ó ṣe yóò sì ṣiṣẹ́ fún wọn. Bẹ́ẹ̀ ni yóò ṣiṣẹ́, àmọ́ ilé ìfilẹ̀ lẹ̀ ní social media yìí mi lè filẹ̀